This world is not my home, I'm just a passing through. My treasures are laid up somewhere beyond the blue. The angels beckon me from heaven's open door, and I can't feel at home in this world anymore. Oh Lord, you know I have no friend like you. If heaven's not my home, then Lord, what will I do? The angels beckon me from heaven's open door, and I can't feel at home in this world anymore. I have a loving mother just over in glory land, and I don't expect to stop until I shake her hand. She's waiting now for me in heaven's open door, and I can't feel at home in this world anymore. Oh Lord, you know I have no friend like you. If heaven's not my home, then Lord, what will I do? The angels beckon me from heaven's open door, and I can't feel at home in this world anymore. Just over in glory land we'll live eternally. The saints on every hand are shouting victory. Their songs of sweetest praise drift back from heaven's shore, and I can't feel at home in this world anymore. Oh Lord, you know I have no friend like you. If heaven's not my home, then Lord, what will I do? The angels beckon me from heaven's open door, and I can't feel at home in this world anymore. Where do I go from here? What fate is drawing near? Touch my heart
pè mí.
fẹ́ kí gbogbo wa mọ̀ nínú ìjókòó tòní yìí nínú ìwé oníwàásù orí kẹta David sọ pé fún gbogbo ní ìgbà àti àkókò wà fún. Bó bá tẹ̀ jẹ́ pé àwọn ìgbà àti àwọn àkókò míì ó lè máa fẹ́ jẹ́ ìgbà tí ó rọrùn tàbí tí ó múnú wa dùn, ṣùgbọ́n àkọsílẹ̀ Bíbélì a kò lè yí. Síbẹ̀ nínú ìwé Jóòbù orí kẹrìnlá, Jóòbù sọ pé ènìyàn tàbí nínú obìnrin ọjọ́ kúkúrú ṣàlùyé níbi ní ayé. A man born of woman is of few days and full of trouble. And how about a few days, regardless of the years, he is 100, he is 80, he is 90. The standard of the scripture is the same, that at the presence of God, it is for a few days. And we going to God for the few days that our brother are spent, that our father, our husband are spent on the surface of the earth. Now say, there is nothing we can follow. But in a piece of all this, we can only ask for comfort. But Father will seek comfort from Him who we know who can comfort us. We also must also remember the fact that we must have a few time to stay in heart. And what Christian people are working us to take the time like this. During this sojourning of Mass, there are some questions that are probably answers that are not able to give answers to, but he was able to provide a lasting answer to such a question. In the book of John, chapter 11, verse 25, there was a story of a man, Lazarus. He died. And the people of Jesus, while he was being far away, the sister one time they went to him and cried. Just as they are looking at the road, also come, okay, coming to the baby, around the one, keep a mouth. She wanted to down, be down to the empire. Okay, ènìyàn jíde àti ìdè ẹni tí ó bá gbàgbọ́ bó tilẹ̀ wù kí ó yé kò sí ọ̀rọ̀ ìṣúná tó ju ilé ìlọ. This is the word of solace. Jesus is resurrection and life. Whosoever believes in Him, even though He is alive, will not die. Even though He is dead, He will live. Let that say, even though mo ti ẹ̀fẹ̀ parápàá wa ó ti lọ sílẹ̀ ṣùgbọ́n ìdánilójú wà ó yí àwọn tí a bá gbàgbọ́ àti ìdánilójú láti jí dìde nígbẹ̀yìn ọjọ́ at the resurrection of the dead. This life is just a passing away, even though we will not want our loved ones to depart, but it is expedient at one time or the other. We both live, we're going to end our sojourn here on earth. Arákùnrin wa, ó ti parí tọ̀dọ̀ tiẹ̀. Ṣùgbọ́n fún àwọn ẹbí, fún àyà olóògbé, fún àwọn olóògbé, ẹsẹ̀ Bíbélì kan pàtàkì láti kàn láti 2 Corinthians chapter 1 verse 4 ìtẹ̀lọ́ látọ̀dọ̀ Ọlọ́run. That we are the comfort of Christ. Ẹgbẹ́ ti rọ̀ ẹnu nípa Ọlọ́run, òun tó ní ọkàn. And I pray that the God of all comforts will comfort the family, will comfort the friends, and will comfort every person that are here to celebrate our brother. Even though it might lose money, but we see as a celebration of the life was spent. But the most important thing, if a man dies, shall he live again all the days of our life? Will I wait till my king comes? But he who is resurrection is able to bring us to life, even though not at this present age, but in the day to come. That is the most comforting word from God. And we should live like this every day. That one day someday we are going to live, we're going to die, but
at the resurrection of the dead, are we going to be resurrected? Let us put that in our heart and pray that God will comfort us, will comfort us from all our troubles in Jesus' name. And we want our prayer for prayer. Ọwọ́ lòlù sí wọn bí ara tí wọ́n fi sílẹ̀ lórúkọ Jésù kò lè dì wọ́n mọ́. Ìtùnú látọ̀dọ̀ ìpínlẹ̀ ìrọ̀sìn ayé wọn kò lè ṣe ìfẹ́fẹ́ tó àgbẹ̀wò Jésù Olúwa wa. Lẹ́ẹ̀kan sí ọlọ́run àdúgbò lọ́wọ́ rẹ̀ ní pé èèyàn máa ṣe tó wù ní kábíyèsí náà ní ẹni ọlọ́run wa. Ọlọ́run ṣe máa dúpẹ́ lọ́wọ́ yìí because what we cannot change we just have to take it. But you have given us a solace in you that whatsoever we deliver to you for having a person now. You are the only oasis of comfort for them. Lord, most especially for the wife and the children, I pray that will be the oasis of their comfort in the name of Jesus. Allah will want your Lord. Gbogbo ìpín ọ̀tá orí ẹbí yìí ọlọ́run ẹ̀bà jẹ́ lónìí. Mo fi ọ̀ṣẹ́bìnrin ọlọ́wọ́ ẹ̀yìn lẹ́yìn tí nínú. Yàtọ̀ àwọn ọ̀pẹ̀rẹ̀ rẹ̀. Messages, sounds that can be given to her. It will be and give her the word of comfort. Lord, I pray for this woman that you yourself will address her and comfort her in the name of Jesus. Lord, you are my Lord. My Lord, ìyá tí kí á bá ìlú àbábá ìlú ìjọ wọn wà. Ìyá tí kí á bá ìlú ọmọ ìlú 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 wa. Ọlọ́run fi fi ọgbọ́n láti àkórí lọ ẹrù yìí ó ń wo òní ìdàgé bàbá ẹbá gbé ẹrù yìí Jésù ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ aláì kíláàkì ní fún ayé rẹ̀ lórí àwọn tí adẹ́rẹ́bì àti àwọn láti sílẹ̀ kò ní sọ fún lórí wọn lórúkọ Jésù Kristi wọn ní kò ní ṣọ̀kọ̀ lórí gbogbo ìkò tí bàbá mọ̀ pé ìpínlẹ̀ àwọn ọmọ yìí pàtàkì àwọn ìkọ̀bí níbẹ̀ lórúkọ Jésù lórí àwọn ọmọ kò ní gbọ́ ibi lórí ayé rẹ̀ àwọn ní gbọ́ ibi gbogbo àwọn àbúrò ẹ̀gbọ́n fún adélé ìbò fún wọn lé ọlọ́run lọ́wọ́ ọlọ́run kó tù yín nínú nígbà tí ẹ máa wo àárín ara yín pé àtàlótùkù tí ẹ máa rántí adélé yìí ní gbogbo ọ̀nà ọlọ́run kó rẹ̀ yín lẹ́kún ó ní ọlọ́run kó rẹ̀ yín lẹ́kún ikú rẹ̀ láàrin ìmùní bí àkúfà kò ní tẹ̀lé gbẹ̀yìn ẹ̀fọ́ tẹ wá láti gbé ẹbí nínú lórúkọ Jésù tẹ̀lé ìdúró ẹ̀gbá o. All your glory to come to you in the moment. When you are going back, I pray that perfect mercy shall be your portion in the name of Jesus. Ohun tí kò ní ti di òkúta òkú ní ṣẹlẹ̀ sí yín. Èyí tó kú náà pè yín ẹni kan kó àwọn ẹni fi sọkún. Àbọ̀ Ọlọ́run kó wà lórí wa. Ní abẹ́ àánú ìtọ́jú ìpamọ́ àti àbọ̀ Ọlọ́run. Bàbá aya ọmọ àwọn àbúrò ẹ̀kọ́ ìdílé la fún sí olùwàkótù yìí nínú olùwàkótù rẹ̀ lẹ́nu àwọn oníṣẹ́ ìgbàdúrà fún bàbá àti ìyá rẹ̀ àwọn ní ọlọ́pọ̀ rẹ̀ wá sínú ayé ìgbàdúrà fún bàbá àti ìyá níbi kíbi kan bá wà ìrànlọ́wọ́ kò dìde fún ayé wọn ọlọ́run kó onídọ́dọ̀ kúrò lójú wọn olùwàkótù rẹ̀ mọ̀ lẹ́kùn kò ní forúkọ rẹ̀ nígbà tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ọ̀rọ̀ aláfọwọ́ wa tàbí sí tẹ́ nígbà tí a bá ń kọ rẹ̀ kọjá rẹ̀ orin page 15 ní ìwé wọn page 15 hallelujah 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 ìjẹ́ ló fẹ́ kó sì sàn kó tó dájọ́ fún orin yẹn náà máa kọ hallelujah àwọn àlùfáà wọn aṣíwájú wọn á pè dípò ọlọ́run wa tẹ̀lé àwọn àlùfáà lẹ́yìn ìyàwó àtàwọn wọn tẹ̀lé wọn lẹ́yìn.
What? All right. Dre, side for the motion. Sorry, we see Baba ever come, ever say.
pa. Kúlẹ̀ bọ́ sílẹ̀ gbé. Sókè akéèlulẹ̀ bí ìtànà ewéko ó ré kọjá lọ bí òjìji láé kò sì dúró níbì kan láàrin ìyè àwa ń bẹ nínú ikú lọ́dọ̀ ta ni àwa máa wá ìrànwọ́ bí kò ṣe lọ́dọ̀ rẹ Olúwa ẹni tí ó ti torí ẹ̀ṣẹ̀ wa jàre láti bínú ṣùgbọ́n Ọlọ́run mímọ́ jùlọ Olúwa alágbára jùlọ olùgbàlà mímọ́ àti aláàánú jùlọ má fi wá sínú ìrora kí ìrora ikú tí kò ní pẹ̀kun Olúwa ó mọ ohun ìkọ̀kọ̀ kan wà má ṣe di etí àánú rẹ sí àdúrà wa ṣùgbọ́n Olúwa mímọ́ jùlọ Ọlọ́run alágbára jùlọ olùgbàlà mímọ́ àti aláàánú jùlọ dá wa sí ẹni tí ó yẹ jùlọ ní onídàájọ́ aráyé lé òpin wákàtí wa nítorí ìrora ikú má jẹ́ kí a ṣubú kúrò lọ́dọ̀ rẹ. Why?
jókòó sáyé kó wá. Tibesco rẹ̀ kọ́ bá wa. Ẹ má wọrí, ìyẹn ò ṣe é jù. Please, let's do what we want to do. Sir, that is just sir. Sir, excuse me. Bí ó ti wọ Ọlọ́run Olódùmarè nínú àánú rẹ̀ ńlá láti gba ọkàn arákùnrin wa yìí ọ̀wọ́n olóògbé Prince Adéníyì Adédàmọ́lá Ọdúnlámì tí ó fi yìn sílẹ̀ lọ sọ́dọ̀ ara rẹ̀. Nítorí náà àwa fi òkú ẹ̀ fún ilẹ̀, eérú fún eérú, erùpẹ̀ fún erùpẹ̀, ekuru fún ekuru, ní ìdánilójú àti láìṣe iyèméjì ìrètí àjíǹde sí ìyè tí kò ní pẹ̀kun nípa Olúwa Jésù Kristi, ẹni tí ó pa ara òṣìwádà kéré bí ara òun tìkára rẹ̀. Mo gbọ́ ohùn kan láti ọ̀run wá tó ń fún mi pé kọ̀wé láti sísìn lọ. Ìbùkún ni fún àwọn òkú tó kú nínú Olúwa. Bẹ́ẹ̀ ni ẹ̀mí ń wí nítorí wọ́n sinmi kúrò nínú làálàá wọn. Olúwa ṣàánú fún wa. Olúwa ṣàánú fún wa. Àdúrà Olúwa. Ọlọ́run Olódùmarè ẹni tí ẹ̀mí àwọn tí ó fi yìn sílẹ̀ lọ nínú Olúwa ń bẹ lọ́dọ̀ rẹ̀, lọ́dọ̀ ẹni tí ọkàn àwọn onígbàgbọ́ ń bẹ nínú ayọ̀ òun ìrora. Lẹ́yìn ìgbà tí a ti yọ wọ́n kúrò nínú ẹrù ara wọn, tọkàntọkàn ni àwa fi ń dúpẹ́ lọ́wọ́ rẹ torí tí ó wù ọ́ láti yọ ọkàn arákùnrin wa olóògbé Prince Adéníyì Adédàmọ́lá Ọdúnlámì kúrò nínú ayé ẹ̀ṣẹ̀ yìí. Àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ kí ó lè wọ̀ ọ́ nínú oore rẹ ńlá láti tètè parí àwọn àyànfẹ́ rẹ àti láti mú ìjọba rẹ yára wá, kí àwa pẹ̀lú gbogbo àwọn tí ó fi yìn sílẹ̀ lọ ní ìgbàgbọ́ òtítọ́ orúkọ mímọ́ rẹ, kí a lè rí ẹ̀kún ayọ̀ àti ìrora wa àìlópin, ilé ara àti ilé ọkàn títí láé, fún ògo rẹ tí kò ní pẹ̀kun, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run aláàánú, Babalúwa Jésù Kristi, ẹni tí ń ṣe àjíǹde àti ìyè, ẹni tí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ yóò wà láàyè bí ó tilẹ̀ kú, ẹnikẹ́ni tí ó wà láàyè tí ó sì gbà á gbọ́ kì yóò kú títí láé. Ẹni tó ti ọwọ́ Pọ́ọ̀lù àpọ́sítélì rẹ̀ mímọ́ kọ́ wa pé kí àwa má banújẹ́ bí àwọn tí kò ní ìrètí fún àwọn tí ó sùn nínú rẹ̀. Àwa ń fi rẹ̀lẹ̀ bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ̀ Bàbá, kí ó jí wa dìde kúrò nínú ikú ẹ̀ṣẹ̀ sí ìyè òdodo nígbà tí àwa bá fi ayé sílẹ̀, kí àwa kí ó lè ní ìsinmi nínú rẹ̀ àti ìrètí, bí àwa ti ní ìrètí pé ọmọ rẹ olóògbé Prince Adéníyì Adédàmọ́lá Ọdúnlámì yìí ń sinmi àti ilé àjíǹde gbogbo ènìyàn ní ọjọ́ ìkẹyìn, kí a lè rí ìbùkún náà gbà tí ọmọ rẹ olùfẹ́jọ́jọ́ yóò sọ nígbà náà fún gbogbo àwọn tí ó fẹ́ ọ tí wọ́n sì bẹ̀rù rẹ, wípé ẹ wá ẹ̀yin alábùkún ọmọ bàbá mi, ẹ gba ìjọba tí a ti pèsè sílẹ̀ fún yín láti ìpìlẹ̀ ẹ̀ṣẹ̀ ọjọ́ wa, fi èyí fúnni nípasẹ̀ Jésù Kristi onílàjà àti olùdáǹdè wa. A ó kọ wá bá mi gbé ẹsẹ̀ kan nínú ẹ̀. Wá bá mi gbé alẹ́ òkùnkùn ṣú Olúwa bá mi gbé. Ìrànwọ́
can you remove your cap for Christ, please? And so, our Father in heaven, we thank you because every journey must end. And you told us in your word that the end shall come. We thank you for the life of your son, our own brother, whom it has pleased you to call unto higher glory. We thank you for all that you have enabled him to do while he was in this ephemeral world. It is just a pointer that after this ephemeral world, there is a better place. And we have no doubt in our minds that your son is resting in that better place. So we ask, Lord, that you will grant his soul to rest in peace. Amen. We commit the children that he has left behind unto you, because we know that you are the father of the fatherless. Grant them the grace for them to be able to fulfill destiny. Amen. And I decree and declare, as an oracle of God, none of you will die young. Amen. By the reason of the anointing, you will fulfill that which God has granted you. Amen. Because he's a covenant-keeping God. His covenant concerning each and every one of you shall not be truncated. Amen. His benevolence will encompass you around. The blood of Jesus would avail for you. Amen. You will not fall. Amen. You will not fail. Amen. You will not falter. Mo gbàdúrà tí a bá rí ẹnikẹ́ni tí a bí nínú obìnrin tàbí tí a fi abẹ gbé jáde tó wà nísàlẹ̀ ilẹ̀ lókè erùpẹ̀ àbí lójú òfurufú tó lè wò wípé lẹ́yìn ikú bàbá yín ìyà yóò jẹ yín, mo pa láṣẹ bí ikọ̀ àti ìríjú àwọn kan bẹ́ẹ̀ k'Olúwa kó máa ṣe wọ́n mọ́ṣẹ́ nípa tiyín. Ohun gbogbo tí bàbá yín ò lè ṣe ẹ ó ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹ ò ní kú ní rèwerèwe. Bí ayé fẹ́ bí ayé kọ̀, ibi gíga tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún yín pé ó dé nínú ayé yìí, ẹ ò ní jábọ́ níbẹ̀ o. Olúwa yóò tọ́ ìṣísẹ̀ yín. Ẹ ti di ọmọ aláìní bàbá ṣùgbọ́n Kristi ń bẹ fún yín. Kristi ni ohun gbogbo nínú ohun gbogbo. Ní gbogbo ìgbà ìpọ́njú, ní gbogbo ìgbà àìní, ní gbogbo ìgbà ìlera, mo gbàdúrà Kristi tí jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo kó máa ṣe olùpamọ́ fún yín, kó máa ṣe aláàbò yín, kó máa ṣe olùpèsè yín, ìjáde yín kó máa bùkún fún, ìwọlé yín kó máa fún yín ní ìṣẹ́gun lọ́nà gbogbo. Kẹ́rí àánú gbà, màá ṣe bí bàbá ò lè dàbí bàbá. Olùrànlọ́wọ́ láti ọ̀run wá, Olúwa yóò gbé dìde fún yín ní gbogbo ọ̀nà, ní gbogbo ọ̀nà, ní gbogbo ọ̀nà. Ẹ ó ṣe àṣeyè, ẹ ó ṣe àṣeyege. I decree and declare in your life that the Lord Almighty will support you. On every side of your life, you shall be comforted. You shall be supported. You will move from grace to grace. You will move from power to power. The power that is able to uphold to the end will uphold you to the end. You will not be sorrowful. You will not be mournful. Everything concerning you shall be perfected. The Bible says that the steps of the righteous are ordered by him. I decree and declare that your steps shall be ordered by God. You will succeed. Where others fail, you will succeed. Where others fall, you will rise. And the power of God will be there for you. Mo gbàdúrà fún ìránṣẹ́bìnrin wa tí í ṣe opó. Ọlọ́run ni ọkọ opó. Bíbélì wípé ẹni méjì yóò jùmọ̀ gbé pọ̀, a ó mú kan ó fi ọ̀kan sílẹ̀. Mo pa láṣẹ bí a ti fi ọ́ sílẹ̀ lákòókò yìí, Ọlọ́run ò ní fi ọ́ sílẹ̀. Ẹrù ẹni méjì tó di tẹnìkan kò ní wọ̀ ọ́ lọ́rùn. Nínú ohun gbogbo ó rí àánú gbà ọ́. Lórí àwọn ọmọ yìí ò ní sọkún, lórí wọn ò ní ṣọ̀fọ̀. Ìwọ náà fúnra ara rẹ ò ní ìbànújẹ́ ọkàn. Ọgbẹ́ inú ò ní tọ́ sí ọ. Lẹ́yìn ikú ọkọ rẹ, ayé ò ní fìyà jẹ ọ́. Ayé ò ní pọ́n ọ lójú. Ò ní mòṣì, ò ní ráre, ò ní sọkún, ò ní ṣọ̀fọ̀. Ilé ò ní lé ọ, ọ̀nà ò ní nà ọ́. Ohun gbogbo tí ìránṣẹ́ náà wá dà sílẹ̀ fún ọ ní orúkọ Jésù. Ẹ̀mí ọ̀run tí máa ń mú ní ṣàṣeyege yóò jẹ́ kó ṣàṣeyege lórí. O ní kú sọ́nà bíi mọ́tò, o ní kóra bíi èéfín. Ọlọ́run tí jẹ́ ìmí ni yóò máa jẹ́ ìmí ní fún ọ. Láti ìbẹ̀rẹ̀ dópin ìgbé ayé rẹ tó kù ní orúkọ Jésù, àlàáfíà àti ayọ̀ yóò jẹ́ ìdìdì fún ọ.
ò ní sọkún mọ́ No, bó ṣe program ò ní ọ̀dọ́ mi ṣọ̀fọ̀ wá fún un ṣáà lọ gbà ìbànújẹ́ lọ́wọ́ ò ní mi ṣáà wọlé ìbẹ̀rẹ̀ tọ̀ kan fi lọ gbà kánà. ẹsẹ̀ girigiri tí aburú ò ní yà lọ́dọ̀ rẹ̀ orí bẹ́ẹ̀ ò ṣẹ bẹ́ẹ̀ agbàdúrà fún ẹbí ọdún lámìn lápapọ̀ ohun aburú ò ní wọlé tọ̀ yín mọ́ ibi tí ọgbẹ́ náà wà ní lọ́wọ́lọ́wọ́ ọlọ́run tí bu òróró ayọ̀ sí ọgbẹ́ ẹ̀dá yóò bu òróró sí a ò ní rí bí àtẹ̀yìnkù mọ́ a ò ní sìnkú ọmọdé a ò ní sìnkú ọ̀dọ́ a ò ní sìnkú aboyún gbogbo àwọn àgbààgbà wa ọjọ́ wọn yóò dálẹ̀ fún àwọn òbí tí ìránṣẹ́ náà fi sílẹ̀ olúwa yóò gbé wọn ró agbára ọ̀run yóò ṣíji bò wọ́n ìrètí wọn ò ní bàjẹ́ ẹsẹ̀ ìgbàgbọ́ wọn ò sì ní yẹ̀ wọn ò dé ibi gíga sí ọjọ́ wọn yóò túbọ̀ dalẹ̀ èyí tó ṣẹlẹ̀ yóò ní rán wọn lọ́rùn àpàpàdodo òkú ìránṣẹ́ kò ní jẹ́ àkúfà fún gbogbo ẹ̀yin tí ẹ wá láti wá fún ní ẹ̀yẹ ìkẹyìn ìpadà lọ́lé yóò ní mẹ́kún lọ́wọ́ àbámọ̀ kí la lọ sí ìlú Ìjẹ̀bú sí kò ní jẹ́ ìpè yín ẹ ti débí láyọ̀ ẹ ó padà láyọ̀ ògo Ọlọ́run yóò ràdọ̀bò yín ẹ̀mí gígùn àti àlàáfíà yóò jẹ́ ìpè yín orí bẹ́ẹ̀ ó ṣẹ bẹ́ẹ̀ kò yí padà àṣẹ ọ̀run Jésù Olúwa wa. Máa lọ ìwọ ọmọlẹ́yìn Kristi níyì ọmọ ọdún lámì kúrò nínú ayé òṣì àti ẹ̀ṣẹ̀ yìí ní orúkọ Ọlọ́run bàbá ẹni tí ó dá ọ ní orúkọ Ọlọ́run ọmọ ẹni tí ó rà ọ padà ní orúkọ ẹ̀mí mímọ́ ẹni tó tù ọ nínú ní ìdàpọ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ àwọn áńgẹ́lì àtàwọn olórí áńgẹ́lì àti kí ìsinmi rẹ jẹ́ ìsinmi ayọ̀ kí ibùgbé rẹ sì jẹ́ ibùgbé àlàáfíà tó bẹ́ẹ̀ gẹ́ nígbà tí ìpè náà yóò dùn kí ẹ̀mí rẹ kó má ṣe gbé sínú àti kí ìbùkún ti bàbá tọmọ tẹ̀mí mímọ́ kó máa sìn ọ́ lọ kó kẹ́yìn rẹ bọ̀ kó wà pẹ̀lú aya kó dúró ti àwọn ọmọ kó má fi ẹbí sílẹ̀ kó gbé ìjọró kó di gbogbo wa mú kó sì máa bá wa gbé òkú rẹ kó má jẹ́ àkúfà kó má jẹ́ ṣísẹ̀ntẹ̀lé nílé ológo ẹnikẹ́ni wa ká má di àwátì òwúrọ̀ ọ̀fẹ́ náà kó tó fún wa lónìí àti títí láéláé. Good night. Good Rafaela, wọ́n máa búlọ̀kì ẹ̀ka tó kúrò nílẹ̀. Ẹ̀ka tó kúrò nílẹ̀. So àwọn ń lè máa kúrò nílẹ̀. Kò lè dókè àfihàn ló máa dé tó bá ti wá dé àfihàn á gbé slab sí aṣọ àtúnṣe. Láti máa mú ọ lọ sílé ọmọ àlùfáà yẹn Báyọ̀ you have to go away.
Some glad morning when this life is o'er, I'll fly away to a home on God's celestial shore. I'll fly away. I'll fly away, oh glory. I'll fly away. When I die, hallelujah, by and